àbọ̀rú àbọ̀yè ò bàbá. Gbogbo àtọ́ àsọ̀rọ̀ gbogbo fún. Lágbára lọ́wọ́ Olódùmarè ẹ máa pẹ́ fún wa o. Àṣẹ. Bàbá, gbogbo wa mọ orúkọ yín, Òdú ni yín, ṣe àìmọ̀ fún olóko. Ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tún fẹ́ mọ̀ yín sí, ó máa wù mí kí ẹ bá wa dá orúkọ yín, kí ẹ sì sọ orúkọ oyè yín pẹ̀lú ibi tí ẹ jẹ oyè sí àti ibi tí ẹ ń gbé. So, àdúpẹ́ ní lọ́wọ́ Olódùmarè. Olódùmarè ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ yín atọ́kùn. Ọlọ́run jẹ́ kí àgbà yín ó gbà. Àṣẹ. Ojú òní tí yín. Àṣẹ. Ẹ máa ṣe. Àṣẹ. Àní máa ṣe má Ọlọ́run ìjọ tó sí. Àṣẹ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí ọmọ kékeré, èmi ni Fádàrí Ògúnjìmí Ìdérí Àpò wà. Ìdérí Àpò kìíní Araba ti ìlú Ọ̀gbàgbà tí wọ́n jẹ́ pé arúgbó gbogbo àjọ aláràbà worldwide lágbàáyé. Bọ̀rọ̀bọ̀ yìí. Tí ẹ fi ibùgbé yín sí Ọ̀gbàgbà àti ìlú Ibo. Àti ìlú Èkó ní Abraham Adesanya Estate, Street V2. Street V2. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ má bínú, a mọ̀ wípé ẹ̀yin náà la lè béèrè àwọn ìbéèrè yìí ní ọwọ́ rẹ̀. Òun ni ó mú wa wá sí ibí yìí lónìí nítorí wípé oní nǹkan là á jẹ́ ó ṣe é. Mo rí àwọn oríṣiríṣi oyè tí wọ́n ń jẹ káàkiri ní àkókò yìí tí mo dẹ̀ ń wò wípé bí oníkálukú bá ṣe wù pé kí ó ṣe oyè rẹ̀ ló ṣe ń ṣe. Ṣùgbọ́n àwọn oyè kan wà tó jẹ́ pé oyè inú Ifá ni, oyè tó jẹ́ pé oyè babaláwo ni, tó dẹ̀ jẹ́ wípé èèrà ò gbọ́dọ̀ rìn nítorí pé níbi oyè kí a má bàa dáyán pọn yánrin sílẹ̀ nílẹ̀ káàárọ̀ àjírẹ́bí. A mọ̀ wípé oyè kì í tán láyé nítorí oyè tán ara oyè náà ni. Ṣùgbọ́n àwọn oyè kan wà tó jẹ́ wípé a ò gbọ́dọ̀ fi ọwọ́ pa idà rẹ̀ lójú. Irú oyè bẹ́ẹ̀ ni mo gbà wípé àràbà nínú babaláwo. Ṣùgbọ́n ní ẹnu bí ọjọ́ mẹ́ta yìí wọ́n ń fi àwọn kan wọ̀n mí tí wọ́n ń pe ara wọn níbi àràbà. Bóyá oníṣègùn ni wọ́n o, bóyá ológbòni ni wọ́n o. Ẹnìkan tiẹ̀ tún wá sọ wípé àràbà níbìkan tàgbáyé. Ìyẹn jẹ́ nǹkan ìyàlẹ́nu àti nǹkan bẹ̀rù pé kó mọ̀ di eléyìí tí àwa oníṣẹ̀ṣe tá a wà padà bẹ̀rẹ̀ sí ní gbé ara wa lọ sílé ẹjọ́, àbí tí wọ́n fi dáyẹ̀yẹ́ èèyàn lẹ̀ pé irú oyè wo tún leléyìí. Ẹ mọ̀ pé a gbọ́dọ̀ máa dáyẹ̀yẹ́ ara wa lẹ̀. So fún díẹ̀ yìí òun ni mo ṣe ní kí n béèrè pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi náà wípé ṣé àràbà wà nínú ìṣègùn ni tàbí àràbà wà nínú awo ológbòni àbí àwọn awo mìíràn. So àdúpẹ́ ní ọwọ́ yẹn olóòtú. Nígbà tí gbogbo nǹkan tó dàbí pé ilé ayé ó di ojú kejì tó ju nǹkan aráyé tó jẹ́ pé ìṣe bí wọ́n ṣe rí ẹ̀sìn Ifá ó sì gbòòrò tó sì jẹ́ ẹ̀sìn tí ó fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ ẹ̀sìn tí ó ti ọ̀dọ̀ Olódùmarè wá tó jẹ́ pé inú ẹ̀sìn yìí láti lè fa ẹ̀ntì jẹ́ ògbóni, ẹ̀ntì jẹ́ ìṣègùn inú ẹ̀sìn náà, nínú tífà náà láti fa gbogbo ẹ̀yọ ní gbogbo ẹ̀ dàbí ẹni pé ó fẹ́ máa wu àwọn náà àbá bẹ́ẹ̀ láti láéláé rí. Kò sí ti jẹ́ àràbà àsìkò láti láéláé. Kò sí ti jẹ́ àràbà ògbóni àgbọ́rí àdúgbò ògbóni ológo ni o. Àgbọ̀ àràbà yìí o.
kódà ọ̀kan tó ń bẹ tó dá ibẹ̀ tó fẹ́ tó jẹ́ bí ojúbọ̀nà tí wọ́n fẹ́ máa tún pè ní ológo ni pé apètùtù nǹkan kan nínú à ń ta àbá lórí ológo ni olúwo apètùtù ń ta àbá nìyẹn àwọn oyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi lọ tí a máa jẹ ní ológo ni so ẹni tó jẹ́ kémi ó sì máa ń pẹ́ díẹ̀ à ń tọ́jà burú bàbá mi kan ó wà ní ológo ni rí lọ́jọ́ tí mi sì ń ṣàkọ̀wé ọ̀tí mi ò wọlé èmi ò dùn níbì kan ni wọ́n máa sọ gbogbo ní tí a bá fẹ́ sọ láti inú lébi tí mi ò sì àti wípé ẹ jẹ́ babaláwo kò sí ilé ibi tí babaláwo ò lè wọ̀. bẹ́ẹ̀ ni Ifásọ inú rẹ̀ tí ọlọ́ta Ifásọ ń bẹ kò síbi tí babaláwo tí ò gbélé wọ̀ so fún díẹ̀ yìí nígbà tí ojú ń kan ayé tó jẹ́ pé ìṣe fáì ń wu ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá dé ta gánsìn yàtọ̀ sí olóyè táwọn wí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ mi nǹkan tó jẹ́ pé ìdè fàtẹ́ bá tó wà lọ́wọ́ mi ẹ̀ bà lọ́wọ́ wọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ mọ́ Ifá Ifá sì ló lóòótọ́. wọ́n ń parọ́ mọ́ Ifá. wọ́n ń parọ́ mọ́ Ifá tí wọ́n fi Ifá jẹun. tí wọ́n dẹ̀ kì í ṣe babaláwo. tí wọ́n ṣe babaláwo olú rẹ̀ ti wáyé nù ìlú mi rí tí mo gba ìrùkẹ́ rẹ̀ mo gba ìrọ̀kẹ́ rẹ̀ mo gba ọkàn Ifá rẹ̀ mo gba ilẹ̀kẹ̀rún rẹ̀ mo gbà lọ́wọ́ ẹ̀ tí ń bẹ náà léèwé lọ́dọ̀ mi. bàbá. so kó tó jẹ́ ògbóni ológun ní Ìjàràbà oníṣègùn Ìjàràbà ìkan fẹ́ wáyé ní wòmẹ́ẹ̀ tó di pé n táwọn àwọ̀ dìde ńgbà káwórí ọjẹ́ mọ́ rẹ̀ ńgbà tí Àràbà Oníyì Àrẹ̀mú ti ń bẹ láràbà lọ́dà ẹnìkan kan dìde níwò tó lóun ọjẹ́ tí Àràbà ṣègùn kankan tó fi sọ fún gbogbo àwọn Àràbà táwa ní Ìwó àtàgbègbè gbogbo adẹ́ dìde ńgbà náà ọ̀rọ̀ sí ọlọ́rí ọjẹ́ ròdò lọ́sìnmi pé àgbọn tí jẹ́ bẹ́ẹ̀ ni so nílé ogbó náà dàbí ẹni pé wọ́n fẹ́ pẹ́ nìkan kó wọ́n Jàràbà ńgbà dìde sí ilé ogbó òun náà ń tọ̀ náà bọ́ sí ni so fún díẹ̀ yìí kò sí ní tí Jàràbà ṣègùn kò sí ní tí Jàràbà ògbóni àbáni láti láìláì. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bàbá àgbà yín adalẹ́ pẹ́ fún wa lágbára lọ́wọ́ Olódùmarè nítorí ọ̀rọ̀ tó ṣe wá ní kàyéfì ni ṣùgbọ́n bí ẹ ṣe wá bá wa yànnà náà yìí inú mi dùn sí lọ́pọ̀lọpọ̀ then ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wá àwọn àgbà awo tí wọ́n ó wá máa béèrè lọ́wọ́ wọn nítorí pé wọ́n mọ̀ pé ẹnu àgbà báyìí ni obì ti ń gbó tá a bá wá fẹ́ wá rí yín torí pé ọ̀pọ̀lọpọ̀ media house ni wọ́n ń wá àwọn babaláwo tí wọ́n jẹ́ olóòótọ́ tí wọn ò sì ní fìkan bọ̀kan nínú bó o ní wọ́n ṣe lè dọ́dọ̀ yín tàbí kẹ́ ẹ fún wa ní nọ́mbà yín ẹ pè nọ́mbà yín fún wa. nọ́mbà mi tó jẹ́ WhatsApp nọ́mbà mi 070 37 72 03 48 ìkànnì nọ́mbà mi ni. ọ̀dà ìkejì ńkọ́ àbí ẹyọ kan yẹn náà bí wọ́n pè é yóò lọ gbé bẹ́ẹ̀ sì ṣe ní WhatsApp náà yóò lọ. alẹ́ fi kejì kan. ọ̀dà báyìí máa nẹ́tíwọ̀kì lè máa wọ́rí. tí wọ́n bá lọ 081 081 14 06 33 ọ̀dà ẹ ṣeun púpọ̀ tí a bá tún ní ìbéèrè mìíràn màá kàn sí yín màá jẹ́ kí ẹ mọ̀ a dẹ̀ nígbàgbọ́ wípé tí a bá padà wá láti tún wá béèrè mìíràn lọ́wọ́ yín tàbí tí ẹnikẹ́ni bá wá láti wá ṣe interview fún yín láti béèrè ìbéèrè ohun tí ò yé wọn ẹ máa dá wọn lóhùn. kò sí wàhálà. ọ̀dà ẹ ṣeun bàbá. wọ́n fún ọ ní ìlànà lóye tó bá dá lórí. ọ̀dà ẹ ṣeun àdúpẹ́. bàbá ká tó máa lọ wọ́n máa wù wá pé kí ẹ ṣe ìwúre fún àwọn tí wọ́n ń wò wá káàkiri àgbáláyé. àdúpẹ́ ní ọwọ́ Olódùmarè gbogbo ẹni tí ń wò wá káàkiri àgbáláyé ojú tẹ́ fi ń wà ò ní fọ́. àṣẹ. etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. àṣẹ. iṣẹ́ yín ìlọsíwájú rere àgbéga rere yóò máa dé bá ṣe yín. àṣẹ. lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ yín ò ní kùtà. àṣẹ. ìlọsíwájú yóò máa dé bá yín o. àṣẹ. ojú ò ní tì yín. ẹ̀rù wo ná. àṣẹ. ẹ̀rù wo lò. àṣẹ. ẹ̀rù wo sílé ayé. àṣẹ. gbogbo ibi tẹ́ gbére tí orí ó máa wọlé fún yín. àṣẹ. ibi tẹ́ gbére tí orí ó máa wọlé fún àṣẹ. yín. Ifá ní ó ní alẹ́ tí ọ̀lẹ́ lójú ẹni àìmọ́rin òkun rẹ̀ rìn àwọn ní asífáfá lára ètí ọ̀dájà tí gbogbo aráyé ọmọ bá náà wọ́n ní wàá lára àwọn ti ṣe ń bọ̀ náà jà tiẹ̀ bá nígbà tó méwé alára ni
ó láti wí àdàgbà ní báwọn náà jà ara kalẹ̀ ọkùnrin ọba nájà yín Àṣẹ. ọkùnrin ọba nájà yín Àṣẹ. ọmọdé ọba nájà yín Àṣẹ. àgbà ọba nájà yín Àṣẹ. ibi ẹgbẹ́rún orí ọ̀wọ́lé Àṣẹ. ibi ẹgbẹ́rún orí ọ̀wọ́lé Àṣẹ. ẹ̀rìn ẹ̀kọ́rẹ́ Àṣẹ. ẹ̀rìn èrè okòyìn Àṣẹ. ẹ̀rìn sẹ́rẹ̀ rí Àṣẹ. òní sí ọ̀nà yẹn ọ̀là sí rere àṣẹ o ẹ̀ máa rí sí. ẹ ṣeun bàbá ó dàbọ̀.